Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé a kú ojúmọ́, a dẹ̀ káàárọ̀ lẹ́ẹ̀kan sí. Koikimedia, bringing the world closer to your doorstep. Ènìyàn máa jẹ́ 31st of December 2024. Mo fẹ́ wo aago lọ́wọ́ mi. Tẹ́ bá wo time tó wà lọ́wọ́ mi níbí báyìí, ẹ rí i pé ó ń sọ pé aago 6 òun ló ṣẹ̀ fi lọ lù. Tá bá ń sọ fún gbogbo ọmọ Yorùbá nílé, ṣẹ̀rí time 7 minutes past 6 a.m. ó ti di 8. Èmi jẹ́ 31st, the last day of the month. Kí ni mo kàn fi sáré fi wọ̀n wá ní tá bá ní ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ wà industrialized. Kí ló mean by that? Kí factory wà, kí iṣẹ́ máa lọ, kí àwọn aráàlú ríṣẹ́ ṣe, kí ìjọba dẹ̀ create policies kí aráàlú máa fi ṣiṣẹ́. But tí a bá ń sọ fáwọn tó wà nílé, ṣe ló máa ń dàbí pé à ń sọ àsọdùn. Lákọ̀ọ́kọ́ mo kí bàbá wa Professor Adébánjí Akíntóyè, bẹ́ẹ̀ ni mo kí gbogbo àwọn leaders wa lọ́tún lósì títí dé bàbá wa Ìgbòho àti àwọn ìyá wa ìyá Jagun Chief Imam. Kò gbọ́dọ̀ kú, ẹgbẹ́ ìfẹ́ ló dùn, àwòrò ṣàṣà. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lókè Ògùn ní Kwara ní gbogbo ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá. Èmi náà ní lẹ́ẹ̀kan sí mo kàn ní kí n wo bí industry tí ó ṣe operate. Ṣe rí gbogbo smoke tó ń jáde ní gbogbo bẹ̀ yẹn, ó show pé wọ́n produce nǹkan kan ní inú àwọn buildings yìí. Coca-Cola ló leléyìí, but lẹ́yìn lọ́hùn náà oríṣiríṣi iléeṣẹ́ kan leléyìí. Tí kò bá wá sí energy, kí ló ń pè lẹ́nergy? Tí kò bá sí iná tí kò bá sí, báwo ni factory ṣe fẹ́ operate? Tí factory bá tẹ̀ ń lo generator, tó bá yá factory yẹn máa collapse. Ṣe rí gbogbo àwọn èèyàn ló ti wà lẹ́nu iṣẹ́, wọ́n ti wọnú ibi iṣẹ́ lọ. Olúkálukú ló ní role tó ń play. Ọ̀tọ̀ lẹni tó máa jẹ́ plant engineer, ọ̀tọ̀ làwọn tó máa jẹ́ safety engineer, ọ̀tọ̀ làwọn delivery, everybody has a different role in a society. But tá bá ń wí, tá bá ń sọ, ẹ̀yin tẹ́ wà nílé tá ń sọ fún yín pé ọ̀rọ̀ Yorùbá nation yìí a gbọ́dọ̀ mú ní òkókódùn ni. Kò ń ṣe tá máa fi ṣeré rárá, kò ń ṣe tá máa fi ṣe lẹ́yàmẹ̀yà. Òun lélẹ́yìn nísìn, àwọn truck tó ń gbé àwọn ilẹ̀, àwọn ló ti ń lọ yẹn nísìn, wọ́n ti wọnú iṣẹ́. Tó bá wo gbogbo bíbá yìí náà nísìn, factory ni. Tẹ́ bá wo gbogbo àwọn truck tó ń bọ̀ yìí, every single one of them, they are all going somewhere as an operation. Ilẹ̀ Yorùbá bó ṣe jẹ́ kó máa busy lélẹ̀ 24/7, kò jẹ́ ká máa sùn. Ẹni tó bá sùn, àwọn kan lọ síbi iṣẹ́. Ìyẹn kò dá pé òun lọ sí church dúró, kò dá mọ́ṣáláṣí dúró, kò dá ìṣẹ̀ṣe dúró. Àwọn ilé nísìn gbogbo àwọn tó ń lọ delivery, bí wọ́n ti deliver tán ni wọ́n tún padà lọ, wọ́n lọ kó mọ̀ sí. So báwo la ṣe wá fẹ́ wà nínú ìlú kan táwọn kọ̀ọ̀kan sùn tó ń jí, tọ́kàn sùn tó ń jí? Tàdé ń sọ pé ọ̀rọ̀ Yorùbá nation yìí kò ń ṣe tá máa mú ṣeré rárá. It is the responsibility of every one of us. Gbogbo wa pátá tá bá jọmọ Yorùbá, a gbọ́dọ̀ dìde sọ̀rọ̀ Yorùbá nation yìí. If not, àwọn èèyàn wa wọ́n máa mourn lójoojúmọ́ torí ebi máa pa wọ́n. Ebi dẹ̀ ń pààyàn nígbà tó bá ríṣẹ́ ṣe. Ẹni tó bá dẹ̀ ríṣẹ́ ṣe, oríṣiríṣi ìwà jàǹbá a máa wá sẹ́mi wọn. Tí ìwà jàǹbá bá dẹ̀ ti wá sẹ́mi wọn, gbogbo wa ti wọ one chance nìyẹn. Gbogbo wa pátá láti wọ one chance, because níbi tí àwọn èèyàn bá ti rí nǹkan ṣe, oríṣiríṣi ọgbọ́n olè, ọgbọ́n ká pààyàn, ọgbọ́n ká lọ ṣe ritual, ọgbọ́n ká gbé ògùn olóró, ìyẹn kọ́ ló ń fúnyàn dolówó. Àwọn tó ń ṣiṣẹ́ yìí nísìn, olúkálùkù wọn ti mọ̀gbà tó máa lọ holiday. Wọ́n máa lọ holiday, tó bá ṣiṣẹ́ yẹn for 20 years, for 30 years, wàá gba pension, wàá retire títí tọ́lọ́jọ́ máa fi dé. Gbogbo eléyìí là ń pariwo lójoojúmọ́ o. Gbogbo eléyìí là ń sọ lójoojúmọ́ tí wọ́n ní ká shut up, pé ká gbẹnu sọ̀hún. Ṣé wá da ká gbẹnu sọ̀hún kí a máa jà àwọn èèyàn wa ká má lè sọ̀rọ̀? Eléyìí la ṣe sọ pé ọ̀rọ̀ Yorùbá nation, fight to finish ni. No retreat, no surrender. Ṣé iná rí gbogbo truck? Ṣé ra àwọn truck yẹn bó ṣe ń lọ tó ń bọ̀? Because olúkálùkù delivery winners, Greg, ọlọ́lọ́mọ tó ń lọ deliver. Everybody ti jí. Ìwọ̀nba lórun díẹ̀díẹ̀. Train ló ń lọ lọ́nkàn yẹn as well. Ṣé rí train yẹn ló ń lọ? Òun náà ń lọ kọ́ àwọn èèyàn. Ẹni tó ń lọ tó ń bọ̀. Everybody has a role in the society.
but ní society ti tọ̀dọ̀ tiwa àwa kò jókòó nítorí pé àwọn government wa they refuse to do the needful. They refuse to support the masses. They refuse to put the structure in place to make sure that everything is working in accordance. Olúkálùkù ló lè rìn at any time. Kò sẹ́ni tó máa jagbà lọ́wọ́ ẹ̀. A sọ pé society náà kò sí crime. Kò síbi tí kò ti sí crime lágbàáyé. But if crime bá wà, there must be the security apparatus láti lè check ẹ̀. Ìyẹn la ṣe ń kígbe. Ìyẹn la ṣe ń sọ fún gbogbo èèyàn. Afford lélẹ̀ nísìn. Store kan ni ní UK. Wọ́n lọ deliver. Bí wọ́n dẹ̀ ti deliver tán ni. Oríṣiríṣi ẹrù ló wà níbẹ̀. Everybody ní role láti play in the society. Gbogbo wa pátá ẹ sọ fẹ́ni tó ì tí gbọ́ pé ọ̀rọ̀ Yorùbá ṣẹ́rí truck ìtarí lẹ́ǹkan nìyẹn ṣẹ́rí pé òun náà ti dé bíbá. So ìwọ tó ṣe ń takú kí ló ń takú fún? Ìwọ tó ní ò fẹ́ ṣe kí ni reason tó ṣe fẹ́ ṣe? Kí ló ṣẹlẹ̀ gangan? Wá ṣàlàyé fún wa. Kí ló ṣẹlẹ̀ gangan ìwọ tó sọ pé ò fẹ́ Yorùbá nation? Kí ni reason tó ṣe fẹ́ Yorùbá nation? Ẹ̀ṣẹ̀ wo ni Yorùbá nation ṣe fún ẹ? Ìyẹn tá à ń pè ní Yorùbá country, ilẹ̀ Yorùbá. Tá bá ń sọ pé country dàbí UK, country dàbí America, country dàbí Germany, country dàbí England. Àwọn announcement tó make ní ẹni sí ní iléeṣẹ́ yẹn. Ṣùgbọ́n contact the reception. Ìyẹn la ṣe ń kariwo, ìyẹn la ṣe ń sọ fún gbogbo àwọn èèyàn pé ẹ má jẹ́ kí a sún àsùnpara. We all have a role to play. Gbogbo wa pátá la máa play role. Àdúgbò tí mo wá yìí nísìn kò sádùúgbò tó lọ ní gbogbo UK bó ṣe rí náà nìyẹn. Factory ni a máa ṣiṣẹ́ lọ bó ṣe tíbi tí kò bá sí iná báwo ni factory ṣe fẹ́ ṣiṣẹ́? Báwo ni factory ṣe fẹ́ ṣiṣẹ́? Iléeṣẹ́ kan lélẹ́yìn nísìn bí ṣe sọ lẹ́ǹkan gbogbo wọn lọ ní role. Olúkálùkù ló ní role. Àwa ṣetán ní university a lọ fi ṣe POS. A ṣetán ní university a lọ fi ṣe kí ni ṣorí ọ̀rẹ́ sọ bẹ́ẹ̀ CCTV. Iṣẹ́ tí CCTV ń ṣe nílùú yìí òun ló lọ lọ́nkàn yẹn. Technomat, security, audio, video, network, satellite. Ṣé nígbà tí kò bá sí iná tàbá tẹ̀ ní káwọn èèyàn máa ṣe CCTV nígbà irú náà lẹ́ máa lò. Ṣé solar yẹn náà la máa lò títí? Solar náà máa ní problem. Solar wà ó yẹ kíyàn tún ní iná tiẹ̀. Ìlú tí ò bá dẹ̀ ti sí iná oríṣiríṣi jàǹbá ṣé iná rí? A ti fi wọ̀nyí látòkè ṣe rí plant nìyẹn. Operation ló ń lọ lójoojúmọ́. Bó dẹ̀ ṣe ń lọ nìyẹn láti 25 years tèmi ti dé ìlú yìí. Láti 25 years tọ́lọ́run ti ní ká máa gbé nílùú yìí. Ṣòtúrí lọ́nkọ́ lọ́hùn ṣe rí? Ìkànlé léyìí àmọ́ orí tó ń ṣe lọ́hùn yẹn bàtà ti mọ̀ pé Coca-Cola ló lé léyìí. Ṣé níbi tí kò bá sí iná how do we operate Yorùbá land? Báwo la ṣe fẹ́ jẹ́ kílẹ̀ Yorùbá kó ṣiṣẹ́ nígbà tẹ́ ẹ̀ fún wa níná? Òun lè léyìí nísìn àwọn tó ń ta ilé nísìn wọ́n ti mọ̀ pé àwọn èèyàn máa wá rà á. Ṣòrí ti wọ́n ti sọ bẹ́ẹ̀ £1,499 láti fi set it up. Kámẹ́rà máa wà gbogbo bíbá yìí nísìn everybody ló ní kámẹ́rà tiwọn. Gbogbo àwa ta fẹ́ set up business ẹ jẹ́ ká rí business. Ojú ọ̀run dẹ̀ tó fò òun lẹ́yẹ tó ń lọ sókè yẹn ẹ ṣáà rí àwọn ẹyẹ tó ń lọ lókè. Ojú ọ̀run tó fò ẹ jẹ́ get the hell out of Nigeria. Ẹ jẹ́ ká ṣe kí ni ká get the hell out of Nigeria. Tó bá máa fi di another 1 hour ní bíbá yìí nísìn gbogbo bíbá yóò ẹsẹ̀ bíbá yóò ní ṣe gbà. Gbogbo àwọn mọ́tò olúkálukú driver tó máa wá gbé ní àwọn tó máa lọ ṣe this ní àwọn tó máa lọ ṣe that ní. Àwa dẹ̀ wá wà nílẹ̀ Yorùbá tẹ bá dé gbogbo ilẹ̀ Yorùbá nísìn a máa béèrè pé what went wrong? Kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé gbogbo template tí bàbá Awólọ́wọ̀ gbé sílẹ̀ ṣé àwọn gọ́vnà yìí ṣé ojú ń dùn wọ́n ni? Ìsọpákó lélẹ́yìn nísìn fáwọn tó fẹ́ ra gi torí pé ìlú yìí náà oríṣiríṣi iṣẹ́ làwọn èèyàn ń ṣe. Àwọn tó máa ṣe extension sínú ilé wọn, àwọn tó máa ṣe this, àwọn tó máa renovate, àwọn tó máa kọ́lé láti ilẹ̀. Post office wà níbí báyìí. Iṣẹ́ tí post office ń ṣe nílùú yìí sọrí ẹ ti rí delivery kan ló ń lọ yẹn nísìn. Ó ti wá deliver. Gbogbo wa la ní role in the society. Obìnrin dẹ̀ lẹ́ni tó ń ṣiṣẹ́ yìí nísìn. Ẹ wo iye truck tó fi òun ló ń drive ẹ̀ obìnrin lẹ́ni yẹn. Mo ní láti súnmọ́ kí n tó mọ̀. Every role iṣẹ́ tóbìnrin lè ṣe ọkùnrin náà lè ṣe. Ẹ jẹ́ ká dì náà kí là ń sọ fáwọn èèyàn tó dẹ̀ sọ di pé politics ẹ̀ bàtàmàlà àwọn kan nísìn ló wá kólẹ̀ lọ́dọ̀ wọn wọ́n gbọ́dọ̀ wá kólẹ̀ because wọ́n ti sanwó fún council wọ́n ti sanwó fún ìjọba òun lélẹ̀ kólẹ̀ lélẹ̀
gbogbo wa la máa play role, ọ̀tọ̀ lẹni tó máa kólẹ̀ àwa la ní steel, gbogbo ilé nísìn, gbogbo steel tẹ́ ń rí níbí báyìí nísìn, wọ́n need the resources yẹn. Wá lọ àwọn China máa wá kó lọ́dọ̀ tiwa, àwọn UK máa rà lọ́wọ́ China. Importation ó ń wọlé lójoojúmọ́ ni, by sea, by air. Ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká dìde ká fọwọ́ kún gbogbo àwọn tó ń pariwo yìí. Ẹ̀yin tẹ́ wà nílé, ẹ̀yin gangan ni problem wà lọ́rùn ẹ̀jú kan ṣáà wá tá wà níta. Ẹni tó wà níta ó lè decide pókè tọ́lọ́run bá ti sọ pé bó ṣe máa rí nìyẹn, òun á kúkú jókòó sílùú òyìnbó, because òun ò lè wá invest níbi tí kò sí security, òun ò lè wá invest níbi tí kò lè lo technology. Ṣé gbogbo technology, ṣé bó ṣe ń ṣiṣẹ́ lÉkòó náà ló lè ṣiṣẹ́ ní Kogi state? Ṣé gbogbo bó ṣe ń ṣiṣẹ́ ní Kogi state ló lè ṣiṣẹ́ ní Kwara state? Ẹ má jẹ́ ká tanra wa, ẹ jẹ́ ká sòkodo ọ̀rọ̀, ẹ jẹ́ ká sòkodo ọ̀rọ̀ fáwọn yan. Ṣẹ̀rí truck àrílẹ̀ nǹkan yẹn, bí àwọn tó máa deliver fún ìtì dé, òun ti park. Nígbà tó bá ti deliver, á tún máa lọ factory lẹ́rìn lẹ́yìn yẹn, gbogbo smoke tó ń jáde lẹ́yìn yẹn, factory ni. Ṣẹ̀rí bó ṣe ń ṣiṣẹ́, iléeṣẹ́ búrẹ́dì wà ń bẹ̀, iléeṣẹ́ díìsì wà ń bẹ̀. Àwọn ò produce nothing for the last 64 years. Ìlú òfò, ìlú àdánù, ìlú apanilẹ́kún, tá máa pààyàn lẹ́kún, òun ni Nàìjíríà. Ìlú tó máa pààyàn lẹ́kún, òun ni ìlú òfò yẹn. Ìyẹn lẹ wá ní káwa máa bọ̀ nlé, à ń bọ̀ nlé. Mo mọ̀ tá máa wá ṣe nílé. Kí lẹ fẹ́ ká wá ṣe nílé? Kí gbogbo wa tún wá jókòó kájọ máa rùn pa nínú Nàìjíríà? Kò lè possible. Ìyẹn la ṣe ń sọ fún gbogbo wa pé 2025 ẹ lọ máa múra sílẹ̀. 2025 ẹ lọ máa múra sílẹ̀. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, peace la fẹ́ fi gbà, kò sí àní-àní kankan níbẹ̀. A máa jáde tán ní 2025. A máa jáde, kọ́lọ́n kó túbọ̀ fi ṣọ́ ẹ̀, kó máa fi ṣọ́ wa. Kò sí ìlú yìí, kò síbi tó ò lè dé, kò sásìkò tó ò lè rìn. Everybody, like I said, ló ní role láti play in the society. Role tèmi máa play ó yàtọ̀ sí role tí wọ́n máa play. Ẹlòmíì mọ amọ̀wé jùra wa lọ. Ẹ̀yin ẹlòmíì nú yín, DHL ló ń bọ̀ nísìn. Wọ́n rìn 24/7 ni. 24/7 òun ni DHL. Ẹ̀rì van wọn ló kọjá lẹ́gbẹ̀ẹ́ mi yẹn. Ẹni tó ń ṣiṣẹ́ lọ yìí nísìn, ó ti mọ̀gbà tó máa gbọ́ lídé. Á lọ mọ̀gbà tó máa wo game. Ẹ̀yin wo football ẹ̀ lówó lọ́wọ́. Ẹ lọ ń play tẹ́tẹ́. Wọ́n ń play tẹ́tẹ́ níbí bàbá, ẹni tó ń play tẹ́tẹ́ gbọ́dọ̀ lówó lọ́wọ́. Kò ń ṣe owó diaspora táwọn máa sẹ́ǹsì ilẹ̀ máa lọ máa fi play tẹ́tẹ́. No, ẹ gbọ́dọ̀ níṣẹ́ tẹ́ ń ṣe. Olúkálukú gbọ́dọ̀ níṣẹ́ tẹ́ ń ṣe. Òun lélẹ́yìn nísìn. Àwọn tó ń ta cash and carry, àwọn tó máa wá rajà, àwọn tó fẹ́ lọ tuta, gbogbo cash and carry nísìn. Ilẹ̀ Yorùbá ó yẹ ká máa send ọjà wá sí gbogbo Europe. Kò jẹ́ kí Europe máa sùn pẹ̀lú gbogbo interbank produce. Ìyẹn ni China ṣe fi wà ahead, because ẹ wo bí China ṣe jìn tó. Do you know how many months ló máa take tó bá load ẹrù ní China kó tó dé UK kó tó dé Nigeria? Àwa di consumption. Produce. We are consuming. A kàn consume ni. Tàbá dẹ̀ sọ fáwọn èèyàn, ẹ máa ní ká shut up. Ẹ wo inú òtútù la wà báyìí nísìn. Òtútù tó mú nísìn, ó kọjá wáyà. Òtútù tó wà nígboro nísìn, kò ṣe máa fi smile. Bò kí la fẹ́ ṣe sí? Nígbà tá a gbọ́dọ̀ tọ́jú family, a lè gbọ́dọ̀ tọ́jú ẹ̀yin tẹ́ wà nílé náà. Ẹ̀yin tẹ́ dẹ̀ wà nílé, ẹ má máa sọ fún wa pé ẹ lazy, kò sẹ́ni tó lazy. Opportunity ni kò sí ni. Opportunity ni kò sí. Tó opportunity bá wà ní gbogbo tá à ń ṣe nílùú yìí, à replicate. Tesla ló wà lẹ́yìn mi yẹn nísìn. Tesla, òun nìyẹn lẹ́yìn mi. Building tẹ́ ń rí yẹn, Tesla ni. Tesla, ìyẹn ni Elon Musk, òun ló ní Tesla. Ṣẹ́rí, motorway wa lélẹ́yìí, ó ti busy pa láàárọ̀. Everybody has a role. Bus driver yẹn nísìn, ó máa brick àwọn ilé nísìn. Wọ́n lọ bí iṣẹ́ ni, wọ́n lọ sùn ni, wọ́n padà lọ lé ni, wọ́n lọ ṣiṣẹ́ ni, wọ́n lọ ṣeré ni. Olúkálukú ló ní àsìkò tó máa jáde. Bẹ́ẹ̀mi ṣe jáde nísìn, tó bá di ọ̀sán ọ̀la, mo lè má jáde bẹ́ẹ̀. Tó bá dàárọ̀ ọ̀la, mo lè má jáde bẹ́ẹ̀. Because timing tí gbogbo wa fi ń jáde, ó yàtọ̀ síra wọn. Ìyẹn la ṣe ń kígbe, ìyẹn la ṣe ń pariwo, ìyẹn ni gbogbo wa ṣe ń sọ fúnra wa ṣerélè nísìn. Èyí tó fi ń ṣèrìnsẹ̀ nìyẹn. Èyí tó tẹ́ lọ́rùn nìyẹn. Torí pé eléyìí pé òun ló ń lọ yẹn nísìn. Ó ń lọ resume iṣẹ́ ni. A wá send owó sílé, ẹ̀yin á wá náwó yẹn. Ẹ wá ní képe má mú yín. Ẹ̀yin tẹ́ wà nílé, ẹ̀yin gangan ni ẹ ní láti dìde o. Ìwọ̀nba làwa lè ṣe o.
ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ni mò ń sọ tàbá ní Nàìjíríà kò sí tó kàn mí pẹ̀lú north o kò sí tó kàn mí pẹ̀lú ilẹ̀ Ìgbò kò sí tó kàn mí pẹ̀lú middle belt ilẹ̀ Yorùbá tó jẹ mí lógún òun là ń sọ̀rọ̀ lé lórí o ẹ má jẹ́ káwọn olóṣèlú tún gbé yín ní múgùn wọ́n ti kó gbogbo wa ní múgùn for too long wọ́n ti kó wa ní múgùn àwọn máa ṣe ná àwọn máa ṣe títì àwọn máa ṣomi àwọn máa ṣe this irọ́ ni is all bloody lies so àníri jù bẹ́ẹ̀ lọ ẹ̀yẹ yan wa so torí ọwọ́ mi ti fẹ́ gan báyìí mo dẹ̀ lo gloves mi sọ́wọ́ so gbogbo tí bàbá Akíntóyè sọ fún wa nìyẹn pé gbogbo every part of Yorùbá land la máa industrialize gbogbo bí kẹ́hìn wò ó nísìn industry kan nìyẹn every part of Yorùbá land la máa convert sí industry kò ní sẹ́nìkan tí kò ní ṣiṣẹ́ àfẹni tó bá ní disability àfẹni tó bá sick tá máa máa tọ́jú gbogbo àwa tó kù a gbọ́dọ̀ níṣẹ́ ta fẹ́ ṣe gbogbo ọmọ Yorùbá pátá ló máa níṣẹ́ tó máa ṣe nílẹ̀ Yorùbá kò sí oorun nígbà tá a bá ti gbalẹ̀ wa within 20 years ni mo sọ 20 years ogún ọdún ẹ rí i pé kò sẹ́ni tó máa fẹ́ jókòó sí ìlú òyìnbó olúkálukú máa padà sílé ni ẹni tó fẹ́ ṣe agriculture ẹni tó fẹ́ jẹ́ scientist ẹni tó fẹ́ jẹ́ this ẹni tó fẹ́ wá ṣe pastor ẹni tó fẹ́ ṣe ìpásítọ̀ gan gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ ìmáàmù gan gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ ìmáàmù UK níṣẹ́ lọ́wọ́ wọ́n ní iṣẹ́ tó ń ṣe wọ́n ṣe pé kí pastor àti imam kọ́ jókòó sínú church kan máa ní káwọn èèyàn wá dáwó no everybody has a role to play so àníri jù bẹ́ẹ̀ lọ ẹ̀yẹ èèyàn wa mo kí gbogbo alẹ́ nǹkan sí o assalamu alaikum and happy new year in advance Jésù Kristi mo kí gbogbo àwọn oníṣẹ̀ṣe àwọn ọmọ èṣù lágbára Elédùmarè adélẹ̀ lérí kọ́lọ̀ túbọ̀ lọ́rọ̀ ẹ̀mí bàbá wa olóyè Ìgbòho kọ́lọ̀ ń lọ́rọ̀ ẹ̀mí bàbá wa Professor Akíntóyè gbogbo àwọn bàbá gbogbo ẹ̀yin ìyá tẹ̀ ń ṣiṣẹ́ dáadáa tí mo wá ń dùn sí 2025 ẹ jẹ́ ká fọwọ́ kún gbogbo wọn ká lè jọ délẹ̀ lérí together láṣẹ Èdùmàrè orúkọ tèmi ni Koikimedia 31st ọdún yìí náà má tún lọ báyìí o adúpẹ́ fún ẹ̀mí adúpẹ́ fún ara adúpẹ́ pé àbá 2024 lọ níwọ̀nba tó kù gbogbo àjọ máa ṣe crossover náà ni gbogbo ẹni tẹ́ ń palẹ̀mọ́ láti lọ sí church shine your eyes very well o àwọn terrorists ṣì wà ní Nàìjíríà o ẹ sọ fún ṣọ́ọ̀ṣì yín kó ṣe screening káwọn èèyàn tó wọlé o kó má lọ gbé kí terrorists wọnú ilé sínú church àti mọ́ṣáláṣí o à ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún o 2025 abáwaláyé kọ́lọ̀ foríjì gbogbo àwọn òkú wa gbogbo àwọn tó dẹ̀ sí ń bẹ láyé ká ṣe kí ni ká gbìyànjú láti túra wa sílẹ̀ nínú ìdààmú tí àwọn òyìnbó kó wa sí Koikimedia bringing the world closer to your doorstep ire o bye for now.